sí àpáta ni mo ti clean. Èmi kan mọ̀ ń ti ready. Be fast. Kó lè fún mi káàkì. Káàkì. Ẹ fún mi káàkì. Ẹ fún mi. Àbí. Ọwọ́ Bádérù. Bádérù! Káàkì mi dà. Ẹ̀kún. Kí lọ rí? Káàkì mi dà. Kọ̀kọ́ ẹ ti fún ọ̀rọ̀ mi wà. I promise to be back in 3 hours. Àkàrà tó pure. Ìwọ ni gbogbo káàkiri ọkọ̀ ọjọ́ yìí náà. Ó ti máa bẹ̀rẹ̀ láti ọmọ bẹ́ẹ̀ nù lẹ́yìn. Àkàrà ọ̀ṣpọ̀pì rẹ̀. Àkàrà bíi. Ọlọ́pàá mi o. Bọ́dà Kọ́ndé. Bọ̀dá yín wo ló ń kọ́ndẹ̀? Ẹ bá mi àkàrà mi gbóná dẹ̀ fresh. Ó gbó, ó fẹ́. Onílé tí ò bá fura kí ló máa sọ, ó lè ló máa kó. Kàrí àti kọ̀ǹdẹ̀. Ayé yóò ní bàjẹ́. Ó ní. Can you please get out? Don't go anywhere. Stay there. Don't even move an inch. Fàdá ìyá àgbọ̀n ní ìṣẹ̀lẹ̀ báyìí o. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀ wọ́n ìta ni? My customer. My customer. Sí mi nímú. Kàrí alákàrà ọ̀tà kẹ̀kẹ́ sí mi lọ́rùn. Kàrí alákàrà. Ọ̀ṣpọ̀kì tán sọ ní gbòòrò lọ́wọ́lọ́wọ́.